Africa Content TV. Africa music from my dad to this is how when you pass the windows in our car, it's the weather. I can start when you have no ọ̀dọ́ lórí tí máa ẹ̀dẹ̀ tó dá ìdí àríyá bá ti lóye tó ọ̀sùn àwọn ọ̀gá ẹ̀fọ́ oníbi fún. àwọn ọmọrin ìta tó gbó tó bá ẹ̀kọ́ gbogbo ìdílé ọ̀dọ̀ yàtọ̀ sáà lórí ìyàbò tó máa bá ṣáájú ọ̀dọ̀ ọ̀dọ̀ sáà. ibikíbi tí wọ́n bá ti bàtà eré ibi tẹ́tẹ́ tí wọ́n bá ti bẹ̀ àwọn tó ní máa rọ̀ mí ọ̀gá náà ní ìwà tó yá. Àwọn ọmọ tó ń
fẹ́rẹ̀ gan tó bá tún àgbẹ̀dú. Àwọn ènìyàn tí wọ́n rí làwọn fẹ́rẹ̀ fẹ́rẹ̀ gan tó bá tún àgbẹ̀dú. Àwọn àjàkọ̀rọ̀ lè lẹ́gùn padà àwọn tí wọ́n.